Èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́ ń kọ́ gist tì ní bí a ṣe gbọ́ ọ wọ́n ní. Kábíyèsí wọ́n bá àwọn olórí sọ̀rọ̀. Wọ́n dẹ̀ sọ ẹ̀dùn ọkàn wọn sí àwọn olórí nítorí gbogbo ìwà tí wọ́n wù nínú pálàsì wọn. Wọ́n ní ó ya àwọn lẹ́nu wípé àwọn olórí wọ́n ń gbé ọwọ́ kọ́wọ́, wọ́n fẹ́ rí Queen Naomi nínú pálàsì. Wípé kò dẹ̀ sí nǹkan tí wọ́n lè ṣe nítorí pé ìyàwó àwọn ni Queen Naomi. Kò dẹ̀ sí èèyàn kankan tó máa ní kí àwọn máa mú ìyàwó àwọn padà wá. Wípé tó bá jẹ́ pé inú àwọn olórí yìí, tó bá jẹ́ pé inú wọn ò dùn sí bí ìyàwó àwọn ṣe wá sí inú pálàsì, wípé á bẹ́tà kí wọ́n tètè kí wọ́n kó lọ sí ilé bàbá wọn. Wípé nítorí pé àwọn ò sọ wípé tipátipá ni kàn fi dúró sí inú pálàsì àwọn. Wọ́n ní kábíyèsí tẹ̀síwájú wípé àti ìgbà tí Queen Naomi ti dé ni àwọn ti rí tí àwọn olórí yìí tí wọ́n sáré kiri from one place to the other láti máa lọ ṣe nǹkan tí wọ́n ṣe recently. Ni kábíyèsí mention ní àǹtí wa A àti M, gbogbo nǹkan tí wọ́n ṣe tó dẹ̀ jẹ́ pé ó hàn sí àwọn. Wípé kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn ìwà báyìí ó ní àǹtí wa ó máa wù nínú pálàsì àwọn. Wọ́n ní tí àwọn bá bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ títà wọn, wọ́n ní kò ní tẹ́ àwọn olórí lọ́rùn o. Wípé kí wọ́n fi ìyàwó àwọn Naomi sílẹ̀, kí wọ́n má jẹ́ kí inú bí àwọn sí wọn. Nǹkan tí a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé tí wọ́n ní bàbá wa Erin ńlá sọ. Wọ́n ní kí ni àwọn fẹ́ ṣe àbí kí ni Queen Naomi fẹ́ ṣe lẹ́yìn ọdún mẹ́ta tí Queen Naomi ti dé ta. Wọ́n ní wọ́n sọ pé kí àwọn máa tẹ̀lé àwọn lọ sí function tí wọ́n bá ní nǹkan ṣe àbí function tí àwọn èèyàn bá invite àwọn sí, wọ́n láwọn ń tẹ̀lé wọn lọ. Wọ́n ní gbogbo nǹkan tí wọ́n fẹ́ ni àwọn ń ṣe fún wọn. Wọ́n ní ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí àwọn ń tọrọ lọ́wọ́ àwọn olórí yìí, wọ́n ní wọ́n fẹ́ ṣe fún àwọn. Kábíyèsí ní bí àwọn ṣe rí ọ̀rọ̀ yìí, wọ́n ní ọ̀rọ̀ yìí ibi tí ó máa já sí, wọ́n ní kò ní dà. Wọ́n ní àwọn ò dẹ̀ fẹ́ lọ ṣe nǹkan tó jẹ́ pé ó máa dùn àwọn fún wọn nígbà tí àwọn bá ṣe tán. Wípé so kí wọ́n stay away from Queen Naomi. Kí wọ́n stay away from Queen Naomi o tí wọ́n bá fẹ́ rí ojú pípọ́n àwọn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn o tí wọ́n ní bàbá wa Erin ńlá sọ sí àwọn olórí. Wọ́n ní nítorí pé àwọn mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálàsì yẹn kò ṣẹ̀yìn wọn. Wípé táwọn bá dẹ̀ bínú, wọ́n ní àwọn olórí yìí ò ní nífẹ̀ẹ́ àwọn pẹ̀lú action tí àwọn máa take.
wọ́n ní bàbá Erin láti ẹ̀ tún sọ pé àwọn máa lo ancient sword àwọn láti fi cast wọn out nínú palace àwọn. Wọ́n nítorí pé gbogbo ìwà tí wọ́n wù yìí wọ́n ní kò bójú mu. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú palace kábíyèsí tí wọ́n ní àwọn olóńgbò tí wọ́n gba ìjọba. A dẹ̀ gbọ́ wípé about 27 of them ni wọ́n kú sí inú palace tí wọ́n náà ti jóná. Tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn family yìí lẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n ń wá sínú palace tí wọ́n wá ń kà, tí wọ́n ní kí Queen Naomi dáríjì àwọn, kí kábíyèsí dáríjì àwọn. Wọ́n ní kábíyèsí ní enough is enough. Tí àwọn bá tún gbọ́ any ọ̀rọ̀ tó jẹ́ pé ó jẹ mọ́ ọ̀rọ̀ àwọn olórí yìí, wọ́n ní nǹkan tí àwọn máa ṣe, wọ́n ní wọ́n ní nífẹ̀ẹ́ o. Ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tí a gbọ́ nìyẹn tó ní bàbá Erin ní ọ̀rọ̀ àwọn olórí ni pé pẹ̀lú gbogbo nǹkan tí kábíyèsí ṣe fún wọn nítẹ́lọ́rùn, ẹlẹ́fẹ́ ra lé, wọ́n ra lé fún yín, ẹlẹ́fẹ́ máa tẹ̀lé wọn lọ sí function, wọ́n tẹ̀lé yín lọ. Kò sí nǹkan tẹ́ ẹlẹ́fẹ́ tí wọ́n ṣe fún yín, ṣùgbọ́n nǹkan ẹyọ kan tó kù tí kábíyèsí ń béèrè lọ́wọ́ yín, ẹ wá fárígá ẹni rárá. Queen Naomi kò ní padà wá sínú palace. Ṣẹ́yìn lẹ ní palace ni? Ṣẹ́yìn lẹ ní palace ni? Ó dìgbà tí bàbá Erin ńlá tó bá bẹ̀rẹ̀ sí jáwé divorce fún yín kẹ́ tó mọ̀. Anyway, bí a ṣe sọ allegedly la gbọ́ ọ̀rọ̀ yìí la wá torchlight sí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run aláàánú á bá mi ṣàánú fún yín o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere, òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Thank you so much.